a kú oríire o. Àdúrà ti gbà o, Ọlọ́run ti fàṣẹ sí, ó ti fàdúrà wa o. Tí n bá níná jó lórí omi ẹni lọ pé ẹwà mo jọ fún yín. Mo sọ wípé ohun tẹ́ máa gbọ́ bíbà yìí ẹ lè mọ́ gbọ́ lọ́dà platform mọ́ torí pé kí ni àwọn méjì iṣẹ́ gan ni o. Àwọn sọ́yìntẹ̀ wọ́n wà pẹ̀lú wa tí wọ́n ń fún wa ní information every time every day. Òun ni wọ́n ń share information fáwa láti sọ pé kẹ́ ẹ fọkàn balẹ̀ ohun tẹ́ bá gbọ́ bíbà yìí authentic ni torí ibi tí mo wà yìí ẹ jẹ́ gbàgbé ẹ̀. Now bàbá ọba Olúgbọ́n wọ́n ṣe gudu méje ìyá mẹ́fà fún wa ní àná òde iṣẹ́ wọ́n ṣe gudu méje ìyá mẹ́fà. Bẹ́ẹ̀ bá gbàgbé ní nǹkan bí ìjẹta àbí ìjẹrin àbíjó tí mo jáde níta tí mo wá sọ̀rọ̀ tí mo sọ pé fídíò tá a ṣe ń jọ yẹn bàbá wa Ládi Ládọjà, bàbá wa Olúgbọ́n, Ọọ̀ni of Ifẹ̀, Ògúnwùsì, ẹni kábíyèsí bàbá ẹ̀mí yóò gùn ẹ pẹ́ fún wa, Àdáláàfin Ọ̀yọ́, Adé Olúkéńta àti gbogbo àwọn ọba tó kù náà. Ẹ̀mí wá fi ọba Adéjàkúrẹ́ mo fi kí wọn. Wọ́n ṣe gudu méje ìyá mẹ́fà. Ohun tá a fẹ́ ó ti ṣe fún wa. Ohun tá a fẹ́ ó ti set a kú oríire. Wọ́n ti jẹ́ ọmọ ọkọ fáwọn Fúlàní. Wọ́n ti jẹ́ ọmọ ọkọ fáwọn Fúlàní. Ṣé mo sọ fún yín? Mo là sọ fún yín pé tó bá bá ìṣòro ṣiṣẹ́ fún wọn máa là. Bẹ́ẹ̀ ni Yorùbá yẹn ti rí bẹ́ẹ̀ yẹn. Ẹni tó wà mọ Yorùbá kò lè mọ̀ pé Ọlọ́run fún wa ní làákàyè. Ọlọ́run fún wa ní làákàyè. Wà á mọ̀ pé àwa Yorùbá láàjò tẹ̀lé tó Àjànàkú. Àwọn ọmọ Yorùbá sẹ̀ kì í ṣe ọmọdé. Ọdún tó wá dásìkò iṣẹ́ ìgbẹ́ 100% ọmọ Yorùbá ló fẹ́ di bàbá wa Ìgbòho Òòṣà Adéníyì Adéyẹmọ. Owó bàbá dámì ẹ̀kọ́ngàn Fúlàní. Ìgbòho Òòṣà Tẹ́kọ́mọ̀ of Yorùbá land. Tẹ́kọ́mọ̀ of Yorùbá land. Ẹ bu òkúta yín. Ẹ̀yin ìyá mi àti bàbá mi bí mo ṣe bá yín sọ̀rọ̀ iṣẹ́ àwọn bá ti ṣèpàdé wọ́n ti ṣe ìpàdé iṣẹ́ kọ̀ǹfàmù ni wọ́n jẹ́ ká mọ̀ yìí pé iṣẹ́ gbogbo àwọn balẹ̀ Yorùbá ti forí lórí iṣẹ́ wọ́n ti fi kún lókun láti wá jáde pẹ̀lú èsì méjì lórí security àti bàbá Ìgbòho Òòṣà 20% to 30% làwọn ọmọ Yorùbá tá a ti mọ̀ wípé nǹkan tá a fẹ́ iná ni wọ́n bá a fọwọ́ sí. ọmọ Yorùbá àníṣe àwọn mẹ́rin ló ń jà sí kínní gẹ́gẹ́ bá a ṣe gbọ́ allegedly wọ́n ti wá jáwọn kú méjì ọ̀rọ̀ èsì wa ń lọ ọ̀rọ̀ èsì sì ni wọ́n lọ lábẹ́ àmọ́ lọ́dún mo wà yìí mo ní aláìsàn fún yín pé sẹ́ẹ̀ ariwo tá a pa ní àná àbíjẹ tàbí jẹrin Olódùmarè ti gbọ́ fún wa o kí lariwo yẹn kí ìjọba Nàìjíríà kí wọ́n ètè báwa fún bàbá wa Olódòdẹ excellence president Tinubu ọmọ Olódòdẹ bàbá àti ń pa òkínní nísìnyí láti bí ọdún 4 sẹ́yìn àbádún 5 láti pa ọ̀rọ̀ sẹ́yìn. Inú wa dùn nísìnyí pé lè ní ààrẹ Nàìjíríà ààrẹ Nàìjíríà wa bọ́wọ́ nǹkan tá à ń sọ nípa àwọn bàbá wa tá à ń dákọ̀ wọ̀nyí wọ́n bá fọwọ́ lù ú láti gbé security bàbá wa Ìgbòho Òòṣà torí wọ́n sọ fún pé nǹkan táwọn béèrè lọ́wọ́ bàbá Ìgbòho Òòṣà lórí àwọn ọmọ security wọ́n ní àwọn ọmọ tó pọ̀ àwọn àbẹ̀kùn ẹgbẹ́ fún tó gbogbo ọmọ tí bàbá Ìgbòho Òòṣà bá bí sẹ́ẹ̀ jagunjagun náà ni wọ́n tó jagunjagun ò lè bí ọmọ tí ò lè jagun kò possible tó ní láwọn tá a wà nísìnyí lóògùn ọ̀fẹ́ ni wọ́n ń pè bàbá Ìgbòho Òòṣà ọmọ Yorùbá àwọn bàbá wa àwọn ọba wa èmi láyọ̀ láti sọ fún yín pé sẹ́ẹ̀ gbogbo àwọn tí ń bá olóyè Mọ́jàsọ́lá du ipò iṣẹ́ wọ́n ti káwọ́ sókè wọ́n ti gbà fọ́gà wọn o wọ́n ti gbà fọ́gà wọn pé àbọ̀dọ̀ débẹ̀ o
àbọ̀lọ̀ débẹ̀ ẹ́ àbọ̀lọ̀ débẹ̀ ara wọn pé àmọ́ pé Ìgbòho Òòṣà wọn gbé fún òun náà sì tọ̀ sí ló bá tó fi káwọ́ sókè ẹ́ ọ̀rọ̀ àbí sùúrù ni jàre wà fún ọ̀rọ̀ ọ̀rọ̀ àbí sùúrù ni ọ̀rọ̀ àbí sùúrù ni nà ẹ́ ọmọ Yorùbá náà lọ́wọ́ tá a wà ní ìsìn bàbá Olúpọ́n àti Ládọjà àti bàbá wọn Ọọ̀ni of Ifẹ̀ wọ́n ní ká lọ fọkàn balẹ̀ ká ní lọ́kàn wípé gbogbo ohun tá a fẹ́ fún bàbá wa Májísọ́lá Àdìsá gbogbo ẹ̀ ni ó ṣe fún wọn. kí ni tá a fẹ́ láàrin tá a fẹ́ òun ní pé kó bá a gbé local security fún bàbá wa Májísọ́lá Àdìsá Adéníyì Adéyẹmọ ti gbogbo South West pátápátá wọ́n bá wa gbé local security fún wọn. kẹ́ ẹ wá wo etí tí wọ́n pa kẹ́ ẹ wo etí tí wọ́n pa kẹ́ ẹ rí pé láti Èkó Èkìtì Kwara Kogi Ọ̀yọ́ tí ẹ bá hand over lé wọn lọ́wọ́ tẹ́ ẹ bá wa gbé fún bàbá Májísọ́lá ẹ ní gbọ́ ohun tó jẹ́ Fúlàní mọ́ ẹ ní gbọ́ Fúlàní kankan mọ́ bí a ṣe wá rí direct access látọ̀dọ̀ bàbá Tinubu lọ́wọ́ tá a wà nísìnyí mímí kò lè mì wá mọ́ náà mímí kan ò lè mì wá mọ́ òun làbí sọ́yìn wá pé jẹ́ ká fọkàn balẹ̀ òun ni àbí sọ́yìn wá pé sẹ́ ẹ jẹ́ ká fọkàn balẹ̀ ẹ mọ ẹni tí máa ń tẹ́rí sí nǹkan tí bàbá Májísọ́lá tẹ́rí sí ẹ tó fẹ́ kú ni ẹni tó bá ti ṣe tán gbó fẹ́ kú tó mọ̀ pé tó kò kàn mọ́ òun ní mọ̀ ṣe yẹn náà a máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé Ọlọ́run tètè fi ààrẹ ó sì fi wọ́n hàn àpẹẹrẹ tá a fẹ́ kó yẹ ní pé kì í sọ lóhùn kì í ṣe bàbá Májísọ́lá ẹ̀gán lọ́rọ̀ àwọn alálẹ̀ lọ́rọ̀ wọn ló fi dìde ló fi dìde sẹ́ torí ìjọba ẹgbẹ́ bá ti ń gbọ́ ẹgbẹ́ bá ti mọ̀ pé ìjọba ò dé face ọ̀rọ̀ tó bá sì ṣẹlẹ̀ láàrin yín àtijọba kò ní tán bẹ́ẹ̀ o kò ní tán bẹ́ẹ̀ o òun làbí sọ fún pé lọ́wọ́ tá a wà ẹ́ ó gba ọmọ Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wo Olúgbọ́n Ọọ̀ni òrìṣà Olúbàdàn Olókèǹta àti gbogbo àwọn tó kù ọba Olúbàdìgà àti gbogbo àwọn tó kù àwọn ta ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ fún wọn lórí ìgbésẹ̀ tí wọ́n gbé yìí sẹ́ lórí ìgbésẹ̀ tí wọ́n gbé yìí gbogbo ìjọba Àkúrẹ́ ọba Àkókó gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ fún wọn torí ìgbésẹ̀ tí wọ́n gbé ìgbésẹ̀ tó dáa ni ohun tá a fẹ́ ni ohun táwọn mọ̀ pé ó tọ́ sí wa láti ṣe láti lọ bá wọn wọ́n ti ṣe nǹkan tá a fẹ́ wọ́n ṣe fún wa ẹ mọ̀ Yorùbá ẹ jẹ́ ká lọ fọkàn balẹ̀ Ọlọ́run ti ṣe o Ọlọ́run ti bá wa ṣe àwọn onígbàgbọ́ Ọlọ́run ti ṣe ẹ̀rí kọ́tẹ̀ wà lọ́lọ́kù báyìí a sì mọ̀ pé bàbá Ládọjà bá ti ń wò wọ́n yìí wọ́n ò ní dáwà kulẹ̀ torí pé ọmọ wọn ní Ìgbòho Òòṣà ń ṣe àwọn náà sì mọ̀ pé Ìgbòho Òòṣà ó wà lóyà sáwọn èyí táwọn lẹ́nu nǹkan táwọn bá yẹ kó ṣe mọ́ ṣe lórí ìjọba ká fọkàn balẹ̀ sẹ́ ohun tá a fẹ́ àwọn ò ṣe fún wa pé èèyàn àwọn Yorùbá Tinubu àwọn sì ní direct contact pẹ̀lú wọn wọ́n yìí tó lè ṣe nǹkan tó wá fẹ́ fún wa ẹgbẹ́ àwọn èèyàn wa la fẹ́ protect bẹ́ẹ̀ ni àwọn èèyàn wa la fẹ́ protect òun làbí sọ pé kí wọ́n bá gbé fabric security fún bàbá Májísọ́lá láti rí pé wọ́n sì kí gbogbo South West pátápátá ìwọ ọmọ iṣẹ́ tó bá wà lábẹ́ ọ̀gá kan gbìyànjú kó wọn wà lóyè àṣẹ ọ̀gá ẹ̀ tó bá ti wà lóyè àṣẹ ọ̀gá ẹ̀ tó jàǹbá ọ̀gá ẹ̀ ìjọ tí ìṣòro bá dé bọ̀ wọ́n dò tán fún ọ ni gbogbo láti mọ̀ pé bàbá Ládọjà sí ni ọmọ wọn ni olè Sunday Igboho over 30 years tó ti wà pẹ̀lú wọn nígbà tó wà lẹ́yìn bàbá wa Ládọjà kò sí nǹkan tí wọ́n fi lọ̀ wọ́n kò sí nǹkan tí wọ́n fi lọ̀ wọ́n láti kí wọ́n dalẹ̀ bàbá Ládọjà Ìgbòho Òòṣà tó tẹ́ pé sẹ́ẹ̀ ẹni tó bá ti wà pẹ̀lú ẹ̀ owó dalẹ̀ wọ́n dó tán ni ṣé wọ́n yẹn bẹ́ẹ̀ àfẹ́ká ṣé wọ́n yẹn bẹ́ẹ̀ wà ní ẹ̀fẹ́ká support
irú èèyàn bẹ́ẹ̀ lẹ́ẹ̀fẹ́ ká support àbí irú èèyàn bẹ́ẹ̀ lẹ́ẹ̀fẹ́ ká gbé kábẹ̀rẹ̀ kójú ó tì í gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá tẹ́ ń wá ṣubú olóyè Májàsọ́lá ẹ lọ gbé jẹ́ ẹ lọ ṣe wá gbé jẹ́ mọ́wọ́ Ìgbòho òòṣà kì í ṣe ẹni tẹ́yàn bínú àkàndá èèyàn ni ẹni orí sàdá ni wọ́n ẹ̀yin náà gbọ́ ògbọ́n àyè tá à ń ṣe nípa bàbá wa Adéwọ̀lú Ládọjà kábíyèsí bàbá kẹ́mi yógùn kẹ́ ẹ pẹ́ fún wa ẹ̀yin náà wo àjọṣepọ̀ tó wà láàrin àti Májàsọ́lá Àdìsá over 30 years wọ́n ti wà papọ̀ bàbá Ìgbòho wọn ò dálẹ̀ wọn rí ohun tó bá fẹ́ ni wọ́n bá wọn fẹ́ ẹ wá ní kí èèyàn bẹ́ẹ̀ ọmọ wà lẹ́yìn wọn kọ́mọ́ sọ́pọ́ọ̀tì wọn kọ́mọ́ ṣe tí bàbá Májàsọ́lá ń fẹ́ láti rí pé ilẹ̀ Yorùbá ó wà secure nígbà tó jẹ́ pé wọ́n ní direct access tí ọ̀dọ̀ bàbá Olódòdẹ excellence president bàbá Tinubu kí ló wá dé tẹ́lẹ̀ kí wọ́n ṣe nǹkan tí wọ́n fẹ́ fún wọn wọ́n ṣe tàbí tó kẹ́ kí akó oríire ẹni ká kí akó oríire sẹ́ ohun tá a fẹ́ látàwọn ọba wa yìí wọ́n ti ṣe fún wa ó ti ṣe fún wa lọ́wọ́ tá a sì wà ẹ bẹ̀rẹ̀ ká máa fẹ́ nu àbùkù wọn mọ́ ibikíbi tá a bá wà yẹ ká máa pọ́n wọn lé àpọ́nlé ló tọ́ sí wọn lọ́wọ́ tá a wà yìí ọ̀wọ̀ àpọ́nlé ló tọ́ sí wọn lọ́wọ́ tá a wà yìí àti bàbá Májàsọ́lá o àti bàbá wa Tinubu o ọmọ Yorùbá kan náà ni wá bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá kan náà ni wá ohun tá a ti ń sọ yìí kéde pé Yorùbá ẹ̀sẹ̀ kú Yorùbá ẹ̀sẹ̀ kú o Yorùbá ẹ̀sẹ̀ ti wà bí tó wà àwọn kan ló bẹ̀rẹ̀ lánàá tí bàbá Májàsọ́lá tó wá ṣe nígbà bàbá Májàsọ́lá fẹ́ tí wọ́n fẹ́ pa Yorùbá nation ọ̀hún nípa síkọ́tì náà ni wọ́n bẹ̀rẹ̀ gbogbo alámọ̀ yẹn kí ló wá dé tó ń bá gbàrà gbé síkọ́tì fún wọn ní ìsìn ìyò ní jẹ wà náà ẹni tá a tó fi iṣẹ́ okun rán ni bàbá Májàsọ́lá ẹni tá a nígbàgbọ́ nínú wọn pé tó ń bá gbé síkọ́tì fún wọn wọ́n defend ilẹ̀ Yorùbá bá a ti fẹ́ gbogbo àwọn bàbá wa wọ́n rí oko lọ àwọn ìyàwó rí oko lọ àwọn fẹ́ òrìn dáwọn láàmú nínú oko wọn mọ́ wọn ò ní màálù jẹ oko wọn mọ́ àwọn Fúlàní ajínigbé agbénipa àní kú wọn mọ́lẹ̀ Yorùbá ọmọ Yorùbá bàbá wa Ọba Francis Olúgbọ́n bàbá Májàsọ́lá wọn ò lè fi ń ṣeré bẹ́ẹ̀ ni nígbà tá a lọ ọ̀dọ̀ wọn lé ó nìkan tí wọ́n sọ wípé ohun tá à ń ṣe iṣẹ́ tí bàbá Májàsọ́lá ń ṣe gbogbo ọmọ Yorùbá ló nífẹ̀ẹ́ sí gbogbo ọmọ Yorùbá ló nífẹ̀ẹ́ sí kódà wọ́n sọ ń jọ́ náà wípé àwọn ń gbàlejò bàbá Májàsọ́lá lónìí tó bá wá yá Nàìjíríà kan wọ́n padà gbàlejò wọn tẹ́ẹ̀tì rí ohun tí wọ́n sọ ní ìsìn ọ̀sẹ̀ àbẹ̀ọ̀sẹ̀ báyìí òun làbí sọ bẹ́ẹ̀ yẹn wá pé ẹ jẹ́ ká lọ fọkàn balẹ̀ Ìgbòho sáré dẹ́lẹ̀ èèyàn wọn ò ní dalẹ̀ wa láéláé bàbá Májàsọ́lá Àdìsá wọn ò ní dalẹ̀ wa láéláé torí wọn ò dalẹ̀ èèyàn tó bá dún tó pẹ̀lú èèyàn wọ́n mọ̀ ń wà lóyà tí ìdí parí ni òun làbí sọ bẹ́ẹ̀ yẹn wá pé ẹ fọkàn balẹ̀ àdúrà ni ká máa ṣe fún wọn ìwúre ni ká máa ṣe fún àwọn bàbá wa gbogbo ohun Yorùbá wù tó bá wà níkàáwọ́ wọn kó lọ ìdùnnú rẹ̀ kó má fi ìwà bàjẹ́ kàn Yorùbá ní ṣẹ̀ṣẹ̀ kò lè yé yín Yorùbá ní ṣẹ̀ṣẹ̀ kú o àmọ́ èèyàn ọ̀tá ilẹ̀ Yorùbá ẹ̀fẹ̀ ká gbòmìnira ẹ̀yin lẹ̀ ń sọ ìsọkúsọ ọ̀rọ̀ tá à ń sọ nísìn àti ìgbésẹ̀ tá à ń gbé nísìn ọ̀rọ̀ nípa diplomacy ni ẹ̀yin náà mọ̀ lọ́wọ́ tá a wà yìí ọgbọ́n ni ká fi ṣe a ti pariwo Yorùbá nation wá lọ tá a di jà lọ́tún tá a di jà lósì àmọ́ lọ́wọ́ tá a wà ní ìsìn ọgbọ́n náà fi ṣe
àti nígbà àwọn bàbá wa méjèèjì, bàbá wa Professor Banji Akíntóyè Emeritus, gbogbo èèyàn wa tẹ̀ ń tẹ̀lé wa tá a jọ jẹ́ Yorùbá nation pátápátá, ẹ jẹ́ ká pàdé bàbá wa Professor Banji Akíntóyè lórí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. Bàbá, ẹ jẹ́ ká dúpẹ́ fún wọn, ká pàdéwọ́ fún wọn, kọ́lọ̀ tó bá lórí ẹ̀mí wọn. Àníṣe ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí tí ó bá wá sí ìmúṣẹ kọ́ ṣe kó dojú wọn. Bàbá wa Abẹ́yàtọ̀ láti sá ọmọ aládìkún, ẹ̀yin lọ́mọ aládé Aláàfin Ọ̀ládé, adé aládìkún la gbà fáláàfin, ọmọ aládé ṣẹ́ṣẹ́ fún gbówó ṣàlọ́jẹ́ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí a máa kí wọn, ká máa ṣàdúrà fún wọn lóòrèkóòrè, gbogbo àmọ́ Yorùbá. Ìgbòhòṣà àti ẹ̀dá Ìgbòhòṣà mọ́ ni Ìgbòhòṣà òkè nínú ayé o. Bàbá Amáyàsọ́lá wọn òkè nínú ayé, kò síbi tí ó kọ̀ wọn ò dé, kò síbi tẹ́ ẹ̀ dé ní gbogbo àgbáyé tẹ́ ẹ̀ ní gbúwo kọ̀ wọ́n bẹ̀. Kí ló wá ń bà yín lẹ́rù? Ẹ mọ́ bẹ̀rẹ̀ lẹ́rù o. Lọ́wọ́ tá a wà iṣẹ́ Olúwa mi Amáyàsọ́lá Àdìsá, ẹ̀yin náà mọ̀ pé òun náà ni àwọn Fúlàní bẹ̀rù. Bẹ́ẹ̀ ni nígbà táwọn èèyàn pé méjì lẹ́pẹ́ ẹlẹ́wò lọ́wọ́ kan ni wọ́n káwọ́ sókè, wọn ò já ní káwọ́ sókè kẹ̀. Ẹ mẹ́gbà kẹwàá wo nǹkan tójú yóò rí, ẹ wo nǹkan tójú yóò rí, ẹ mọ̀ ṣàgídì nà kẹ́ mẹ́gbà, ẹ mọ̀ bàtẹ ayé jẹ́ kẹ́ mọ̀ bàtẹ mẹ́gbà kẹ́ mọ̀ bàtẹ ayé jẹ́ kẹ́ wá wo nǹkan tójú yóò rí lórí ẹ̀. Kí lẹ̀ ń sọ yìí? Lọ́wọ́ tá a wà yìí ẹni tó bá bẹ́ ànábì á bẹ ni, ẹni tó bá bẹ́ ní Amáyàsọ́lá Àdìsá Olúwa mi ànábì á bẹ ni. tó a fi Ìgbòho sàtá nífẹ̀ẹ́ nìbọdì o. ẹ mọ̀ ká máa pẹ́ wa ní nǹkan tá a tó ohun tẹ́ ń pẹ́ ayé yẹn ẹ̀ tó bẹ́ẹ̀ yẹn wo ẹ̀ sì láyé kankan. Ẹ jẹ́ ká fi ìka fúnra wa o, ẹ jẹ́ ká bí kíá fúnra wa. Ìgbòho ṣàìṣe ní àrífín, kì í ṣe tá a lè rí fín tá a lè sọ àfàṣà sí o. Torí Ìgbòho ṣà wọ́n tó tán fún ìran Yorùbá ni, wọn ò fẹ́ ìṣubú ìran Yorùbá ni wọ́n fi tó tán. Sọ wá ẹ ká tó mọ ẹ àwọn ọmọ Yorùbá kan tó ti mọ fẹ́ na àbùdù kan wọn, kò yẹ kó rí bẹ́ẹ̀. Òun ni àwa fi wà mí báyìí gbé ta bá rí anybody tó bá jáde tó bá láti wá fẹ́ na àbùdù kan olóyè, àwọn máa jáde dé ń tàn ni, a kò fẹ́ ń tàn wòtòwòtò ni. Lọ́wọ́ tá a wà yìí torí àfọlóyè àríbẹ́ nìkan ṣeré o, àfọlóyè bẹ́ẹ̀ ní bọ́dì ṣeré. Lọ́wọ́ tá a wà yìí torí ìjà Yorùbá ni wọ́n ń gbé, wọn ò jà fámìlì wọn náà, wọn ò jà fúnra wọn. Kò sọmọ wọn tí Fúlàní tó lè jí gbé ní Nàìjíríà nílẹ̀ Yorùbá kò sí. Gbogbo la mọ̀ pé ìlú ìbò ni ọmọ wọn wà, bẹ́ẹ̀ ni àwọn ìyàwó wọn ìlú ìbò ni wọ́n wà. Gbogbo wọn sì máa ń gbọ́ tí bàbá Amáyàsọ́lá máa sọ pé wọn ò bí 1 billion Fúlàní dáa tí ó sọ pé ó kù bí táwọn fẹ́ gbà. Ẹ̀yin tó dúró tán nìyẹn, àwọn kí nìyẹn. Ẹ̀yin náà lọ dira, ẹ̀yin bí ni orí kẹ́yìn náà kẹwàá léwájú, ẹ lọ dira kẹ́yìn náà kẹwàá léwájú ká mọ rí wájú. Ẹ dákun o. Ìgbòho lọkẹ́ nínú ayé o. Ẹni tó dìde pèsè òun fẹ́ kí lè jẹ́ òpin. Ṣé ò bẹ́ẹ̀ ìyàsán ni? Ṣé ẹ ò bẹ́ẹ̀ ìyàsán ni àbí? Ẹ ò bẹ́ẹ̀ ẹni tó bá dó tán ló sọ gbólóhùn yẹn lẹ́nu. Ẹ sọ̀rọ̀ ayín ẹ̀yin tẹ̀ bẹ̀rẹ̀ àtẹ̀lé olóyè jẹ́ déyàn rí fi hàn. Kí ló dé? Ẹ wá dákọ̀ ẹ tí wọ́n mú ló ń da Ìgbòho ṣá tí wọ́n nífẹ̀ẹ́ tàn sílẹ̀ wá dákọ̀ ká gbọ́. Nígbà tí bàbá Amáyàsọ́lá ń pa Yorùbá nation tí wọ́n lọ káàkiri ìlú, àníṣe ẹ̀ jáde kẹ́ wá dákọ̀ ẹ tí wọ́n mú lábẹ́ wọn tí wọ́n ti ìfilẹ̀ dùn ní. Kò sí ẹ̀ sì lè gbọ́ láéláé. Ẹ̀ lè gbọ́ torí bàbá Ìgbòho ṣá wọn ò fi àwọn ọmọ wọn tá à ń tẹ̀lé wọn ò fi wá ṣeré. Wọ́n tì wá lẹ́yìn ni. Anything tó bá ti gbọ́ nípa wa pé ó ṣe báyìí ó ṣe gbá, wọ́n mú àwọn ọmọ àwọn kan nígbà yìí ẹsẹ̀kẹsẹ̀ ni bàbá Ìgbòho ṣá gbèsè láti kí wọ́n fi wọ́n kalẹ̀. Irú lídà tá a fẹ́ nìyẹn, lídà tá a lè fọkàn tán nìyẹn.
kìí ṣe nígbà tó yẹ pé tó bá bá àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ wọ́n ẹ̀yìn náà nìkan tá kan yín rán leader báwọn ṣe leader gidi ẹ mẹ́rin ká súnmọ́ leader bẹ́ẹ̀ ẹ mẹ́rin ká súnmọ́ irú leader bẹ́ẹ̀ olórí yẹn ṣe olórí gidi olórí tó mọ̀rin àwọn ọmọlẹ́yìn ẹ̀ tó ní bitúbèjì èrè àmẹ́fà fún wọn tó mọ̀ lọ́mọ pé kí wọ́n lọ́mọ dáná ìyẹn bẹ́ẹ̀ ṣe olórí o olórí gidi òun ni tó bá gbọ́ kí wọ́n mú àwọn ọmọ ẹ̀ yóò dìde lẹ́sẹ̀kẹsẹ̀ tó yàrá gbígbèsè láti pé wọ́n fa àwọn ọmọ ẹ̀ lẹ̀ olórí gidi nìyẹn ẹni tá a lè fọkàn tán nìyẹn ẹni tá a lè gbẹ́kẹ̀lé nìyẹn lẹ́yìn Ọlọ́run tá a lè gbẹ́kẹ̀lé àwọn náà tún ni gbọ́dọ̀ ń jáwá kulẹ̀ tẹ́tí gbọ́ ètò náà kò ní jù báyìí lọ ẹ ṣé gan ni gbogbo ẹ̀ tẹ̀ wò mí ojú ò ní fọ́ gbogbo ẹ̀ tẹ̀ ń gbọ́ mi etí ò ní di gbogbo ẹ̀ tẹ̀ bá mi pín ètò yìí ẹni fọ́ náà gbọ́mọ sí àwa láàmú wá bẹ́ẹ̀ náà sì ni ẹ̀yin náà láàmú dé bá láṣẹ Èdùmàrè ó kọ́ ẹ̀dẹ̀gbẹ́ padà Ìbíyẹmí Ọláìtàn tó gbé mọ̀ sí Ìbíyẹmí TV show lórí gbogbo wa o yóò túbà tó ṣiṣẹ́ fún wa láṣẹ Èdùmàrè.